solo loco. O solo loco. Àìsílẹ̀ olóńgì ni ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbòòrùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbòòrùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbòòrùn àṣebí o. Lóko lóko. Mijo, báwo la ṣe máa ṣe ọ̀rẹ́ ni? Ṣá lè filẹ̀ sí forever. Mo ní plan. Plan? Nílùú Bàkúrọ̀ wá ẹni tó máa gbà wọ́n. This is a perfect time to strike. Major, má bínú, mo really understand. And kò yé mi sá. Ó máa tó yé. Kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀ àbí kí ni ṣe ọ́ tó wà ń gbẹ̀ lẹ́nu abọ́ lẹ́nu ni. True. Well, now. You don't look okay. I never said I was fine. What? Say last one now. Ẹ̀rù tí ọkọ bá mi tẹ́lẹ̀. Ṣé tí máa fẹ́ para mi? Màá invite àwọn pọ̀kọ̀ wá wọ̀ràn. What can one think anymore? Mo kàn need èèyàn láti talk to ni, you know. Mo ń pè wọ́n sọ pé mo ń bọ́dà
kó pé tó báyìí. Nǹkan tí mò ń sọ fún bàbá ẹ̀ nìyẹn. Fa ó ní nfa kó rẹ́dì gan òun ní jẹ́ kí n rí. Ó fún ní nǹkan ni. Báwo mi ṣe ní fún nǹkan ìwọ ṣe mọ̀ mi ni. Ó fún ní nǹkan kan àbí. Àní kò sí nǹkan tí mi ò fi lọ́sẹ̀. Security man ló fẹ́ fi lé mi àti junior jáde mẹ́. See, something has to be done very quickly and I don't think we have any other choice than for you to make yourself available. I lie. That is not a option no. Option no. I'm a wow no me láti gba information yẹn. kí la fẹ́ ṣe sí? I've been thinking. Bẹ́ẹ̀ tó lè má like it. Ó sọ̀rọ̀ bí èèyàn gidi ọ̀gbẹ́ni. Ṣé kò yẹ kí bọ̀dá ẹ lè help wa ẹ̀gbọ́n ẹ̀? Ẹ̀gbọ́n yín wo ni ẹ? Àríkú yẹrí. Lálu. Igbó wo làwọn ará pàkúrọ̀ fún ẹmu náà? Bẹ́ẹ̀ lóòótọ́ náà ó yẹ kó lè help wa náà. Ó yẹ kó lè ṣe é. General will never help you. Abẹ náà ni. See, don't gamble with your life. When you talk like that, it suggests that I'm guilty. Me, they're guilty. Ìwọ ló mọ yẹn. Okay, ṣáà fi lọ wò náà. Ìwọ ló máa ṣiṣẹ́ yẹn gbà yẹn. No. Ìwọ ń lọ́ọ̀yà mi. Mi lè má bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ̀. Ìwọ ni kò fi kókó bí. Láolú. Torí mo ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́ omi pé a lè ṣọ̀rẹ́ mọ́ náà. Yeah, no. But I just don't want it complicated, Jerry. You know me too well. Mo mọ̀ pé tọkùnrin bá ti wà ń bí kan, ó máa ń wà hard láti sùn bẹ́ẹ̀. I am with Susan. And nothing can change that. Not even you. However, ọ̀rẹ́ ni wá. And I care a lot about you. Junior, you shouldn't. Why? Pero pé kò lè possible. I am not saying that. But now, all that care and attention should be directed to Susan and not me. You're confused. Shuri, tell about the fire, then you want to try to get close anyway. There are no two ways about it. Possibility one pe feelings there, might reignite her. Oh, the suffering won't need Susan now. Getting close to me does not make any sense to me at all. I mean, it could lead to you cheating on your partner. Wow. I thought you were looking put together a response. Sherry, orí TV ni mo ti gbọ́ tí lady kan sọ. Mo wá ní kí n pass ẹ̀ fún ẹ. Sherry Lọ́ládé. Lady yẹn ó kàn sọ tiẹ̀ ni. You see, I will care for you and not cheat on Susan because I can. Phone ring. Hello. Yeah. Sir? Yeah, mo ti ń bọ̀. It's family. I have to go, yeah. Ọ̀gá mi ti ń pè mí. Ọ̀gá o. Ìgbà wo ni o ṣùpọ̀ di ọ̀gá ẹ̀ báyìí? Look, I can call him whatever I want. Mo lè pọ̀ wọ́n ní ọ̀gá ṣùpọ̀. Mo lè pọ̀ wọ́n ní boss. Mo lè pọ̀ wọ́n lọ́gà. Mo lè pọ̀ wọ́n ní my guy. Oh, yeah. Whichever I please. Kò yí láàárọ̀. Mo ṣáà ti ń bọ̀, mama pè é later. Let me see your... I really appreciate presence. Let me walk you to the door. Thank you very much. Yeah. Make sure you stay safe and you take good care of yourself. Yeah. And thank you. Okay. Here.
Madam Maria. All right, sure. Borokini. Ẹ má bínú pé mo pẹ́. Báwo ṣe mi rúkú pẹ́? Ṣé táàmù tó ẹ kò resume níbi iṣẹ́ lélẹ̀? I am so sorry, sir. Ọ̀rọ̀ sọ́ọ̀rì kọ́ lélẹ̀ yìí, Junior. Níwọ̀n tí mo ń wo be leader for others. I know, sir. But mo promise pé kò ní ṣẹlẹ̀ mọ́. Better. Kò ní ṣẹlẹ̀ mọ́. Gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. But, sir, èyí tí mo dùn kàn wá. Inú ìgbò òṣèlú rí báyìí. Kò ṣe rí báyìí. Nígbà tí everything ta plan fún òwò ọ̀pá ṣe fẹ́. Òṣèlú rí báyìí, gbogbo òṣèlú rí báyìí. Kábíyèsí aláyélúwà ṣé ò sí tá a fi gbọ́ látọ̀dọ̀ yín lónìí o. Kò sí kò ní kí n náà ni. Oní máa dá gan nìyẹn. Odindi ọba gbàkúrọ̀ fẹ́ bá mẹ̀kúnnù bíi tèmi sọ̀rọ̀. Ṣé ẹgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ o? Yeah. So sad. So sad. My condolences. Mo ti wà in trouble. Yes, because àwọn alágbára tó sọ̀rọ̀ àǹkẹ́sì bẹ́ẹ̀ wọ́n ti decide pé mi ni mo fàyà o. Bí ti bá wo bóyá o lọ́wọ́ sí. Àbí wọ́n lé mi mo pa, is that not funny? Ṣé ẹ wà believable pé mi mo fi ọwọ́ ara mi bà ìyàwó mi? Èmi àti lọ́yà àti ṣiṣẹ́ sórí kínní bẹ̀tẹ̀ corona tó máa kọ́ report tó máa kọ́ autopsy yẹn wọ́n ló travel ó wà ní leave. Assistant ẹ̀ tó yẹ kóun náà ṣe iṣẹ́ yẹn wọ́n ṣáà rí yẹn tó bá ọ́fíìsì lé ní kò ní wá fúnjọ́ méjì bí ẹni tó ń sákiri tó ń dodge ni o. Why should I interfere when things are going according to plan? Wàhálà yẹn pọ̀. Ẹ̀yin mọ̀yàn náà bóyá máa mẹ́nìkan tó jẹ́ ọ̀gá ẹ̀ lákọ̀ fóònù ẹ̀ ni tó máa ṣe kínní àbí kẹsà bí a ṣe bẹ́ẹ̀ yẹn you are a man of influence. Look, my waist is toy. You lay her pair. And then somewhere. Only born in where. You go back. Go sort kini out, go get kini later. Yeah, young man. Kí ló ṣẹlẹ̀? Ẹ tí sọ̀kọ́ tá à ń ṣe ń bì. Trying to clean your mess.
fair side, it's not exactly nice. Ọkọ mi kí n lọ sí nǹkan bẹ́ẹ̀ immediately. Ráwọn nǹkan báwo? Sir, when you start? I asked a question, Junior. Well, bonjour, Wawa. Well, question lásán ni mo béèrè actually. Tẹ́rẹ bá dẹ̀ fi pẹ́ ní need láti dá mi lóhùn kò sí wàhálà. Kí ló fẹ́? Ọ̀rọ̀ Láolú ni mo fẹ́ bá yín sọ. Ó mà ga ọ́. Èyí tí gbogbo yín wá ń bá mi yìí. Kí ni èwo ni ti gbogbo yín? Ṣé Láolú ti bá yín sọ̀rọ̀ ni? Well, he called me some minutes ago. Sly bastard. Kí ló fún ẹ̀yin méjèèjì ní àdíẹ̀ pé máa help yín? General, our backs are against the wall. And in Tafeyasi, we have nowhere else to go. Now tell me, why should I help you? Would you help me if I was in the same situation? No. Would you like honesty here? So again, why should I help you? Because you can, General. But I won't. Oda, Timbani nǹkan láti exchange nǹkan. The company. Kí ló ṣe company? My shares are yours if you can help us. Is this a joke? General, could it make sense to man feel a joke? Not at this critical moment. Okay. I'll pay later. Kenny. What's it? Better. Still cleaning your mess. I've been calling me what to fetch you. But I know. Borokini. ṣé ẹdúró ṣé bọ́sẹ̀ fẹ́ sùn tani àbí kò wá góè kó bìrìbìrì máa rin irun ó dá o. òpònú ọ̀dẹ̀ àrídì ẹni tẹ́yìn ti fọ́ mọ́nu. ìmí ló pònú ọ̀dẹ̀ ó mà ṣe o ó ṣì. ẹjọ́ ẹ̀kọ́ o ẹjọ́ bọ́sẹ̀ tó ń fún yín ní kíni mú orí ẹ̀. ó dàbọ̀ o. àwọn ni. kí ló ṣẹlẹ̀ kí la rí gbọ́. ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́. ṣé o wá gbó ni. kí lẹ wá ń ṣe tó tó yẹn ìwọ àti. èmi àti ta ni kí là ń ṣe ẹ tọkàn ìdọ̀tí yà á ṣe nǹkan kan o. ó pẹ́ ẹ ni. nígbà wo ni yóò bẹ́ẹ̀ láàrin èmi àti yín ó pẹ́ mi sójú mi lẹ́fẹ̀ẹ́ fi sùn ni àbí mo mú yín lẹ̀ kẹ́kẹ́ mọ́ lọ sùn. lọ́lẹ̀ wá dé èèyàn gidi tẹ́ ń béèrè àlàáfíà mi. ó yé mi ṣé tó ní mo béèrè ẹ lódì gbogbo rògbòdìyàn yìí. ó dáa o ṣe gbọ́. ibi la máa kú sí. wá ta ni. ààrẹ tẹ́tí. wọ́n ọmọ wèrè tó ń kó yìí. ṣé ọ̀rọ̀ ọmọ wèrè tó ń kó yìí. owó ò tí ì gbọ́jọ́ kú ẹ̀. a ṣe wí ìwọ ta ló máa kú síbí. àbọ̀gbẹ́ ọ̀sẹ̀ wa mú ẹ̀
ilé já ilé mẹ́rin dédé ó ṣe ọ̀nà lè yíre ní iṣẹ́ olébèrè má kù sí bí ó ọ̀dẹ̀ ọmọ rẹ̀ ọmọ pọ̀ bí ọsàn bọ́ ẹ má lọ o Àbálájọ ẹ̀rọ mi ò sí lé owó èrè àṣewí màá rọ́lá àdúró ọ̀dẹ̀ àdúró díẹ̀. aago márùn-ún. Bọ́sẹ̀ ṣé àwọn wèrè tó ń kórè. Fẹ́mi, ṣé kí n gbọ́mọ ìwọlé? No, I'll do it. Daniela máa ti wá di big girl báyìí. Kò ń pẹ́. And I'm ready. Waiting. It took you so long. Èmi máa ṣe gbé sí orí bẹ́ẹ̀dì lóyún àti tají. Borokini. Why do you want me now? You have been far away. Why do you want me now? Because I'll be getting married soon. But I want my best friend by my side. Listen, Olade, I'll be absolutely gutted if you standing close to me. Eh? Are you out of your mind? Like, hello, General. Yes. General, but why? Why what? Why te ṣe ń ṣe báyìí fún mi? Ẹ kí lẹ fẹ́? Tí mo bá sọ nǹkan tí mo fẹ́, ṣé ìwọ lè ṣe fún mi ni? I knew you were up to something. But it's... Will you shut up? Bẹ́ẹ̀ni ẹ dákẹ́. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ó jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.